الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله ولي الصالحين وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على آل نبي الأمي وعلى آله وأصحابه وتابعين له بإحسان إلى يوم الدين ثم أما بعد adọ́pẹ́ fún Ọlọ́run ọba Ọlọ́run tí ọpẹ́ tọ́ sí òun náà ni a fi ọpẹ́ fún ọba tí gbogbo ẹ̀yìn wa tó tọ́ sí pátá òun ni a fi ẹ̀yìn fún lórí ìkẹ́ rẹ̀ lọ́tún ọ̀tún lórí wa lórí kó ṣe wá ní ẹlẹ́sìn Islam òní ní tó máa jẹ́ ìbánisọ̀rọ̀ wa ó máa dá lórí agbárin kan tó ṣe kókó nínú ìṣẹ̀mí ayé ọmọnìyàn òun náà ni ìbáraẹnisọ̀rọ̀ lórí ba'du ayatillahi al-kawniyya a fẹ́ ṣàlàyé fúnra wa díẹ̀ nínú àwọn apá kan àmì Ọlọ́run eléyìí tí ń bẹ ní ayé látara mímọ̀ àwọn àmì wọ̀nyí a lè fi mọ̀ títóbi Ọlọ́run ọba tí ó dá wa pátápátá tó sì ń ṣe ìjẹ tó ń ṣe mú fún wa ẹ̀rí nínú àwọn ẹ̀rí eléyìí tó wà nínú al-Qur'an alápọ̀nlé Ọlọ́run ọba àlekíọlá a máa pe àwọn ẹ̀dá láti jẹ́ pé ká wòye sí àwọn ẹ̀dá rẹ̀ tó dá ká lè bá mọ̀ bí òun ṣe tóbi tó àti bí òun ṣe gbangban tó nínú al-Qur'an Ọlọ́run ọba àlekíọlá ní pé afala yanzuruna ila al-ibili kayfa khuliqat wa ila as-samai kayfa rufi'at wa ila al-jibali kayfa nusibat wa ila al-ardi kayfa sutihat Ọlọ́run ọba àlekíọlá ní ẹ̀yin ẹrú mi ẹ wá wòye kẹwòye sí ràkúnmí bí àwọn Ọlọ́run bá ṣe dáa Ọlọ́run bá àlekíọlá dá ràkúnmí ẹ̀dá tó tóbi ní ti gbogbo wa náà mà gbogbo ẹrù tó yẹ pàwọ̀ ọmọ ènìyàn tá à ní kápá láti gbé ràkúnmí ó bá wa gbé tó bá wá fẹ́ gbé ẹrù yìí bó ṣe ga tó yìí ràkúnmí yóò jókòó Ọlọ́run rọ̀ fún wa láti jẹ́ pé ká máa títóbi òun Ọlọ́run láti bẹ́ẹ̀ ràkúnmí yóò ṣẹ̀ṣẹ̀ dọ̀bá yóò ṣẹ̀ṣẹ̀ kúnlọ̀ ẹ̀ fún wa láti lè gbé àwọn ẹrù ilé lórí ni bákan náà Ọlọ́run bá àlekíọlá tún ní pé káwo sámà bí òun ṣe dá sánmà òun Ọlọ́run ọba àlekíọlá rafa'a as-samawati bighayri amadin tarawnaha Ọlọ́run ọba àlekíọlá ló ń dá sánmà láì fi òpó kankan mú dúró Ọlọ́run sáà ní kí sánmà máa jẹ́ sánmà ó dẹ̀ ń jẹ́ sánmà náà ni gẹ́gẹ́ wa náà ṣe rí Ọlọ́run ọba àlekíọlá tún pè wá lásákèésí lọ síbi pé ká wo òkè tó ń dá àwọn òkè Ọlọ́run ní ká tún wòye sí gẹ́gẹ́ bó ń ṣe dá tó ń fi mú àwọn alẹ̀ dúró ẹ rí pé Ọlọ́run ọba ẹnìkan ni alágbára Ọlọ́run tí wá ní ká wòye sí ilẹ̀ gẹ́gẹ́ bí òun ṣe tẹ́ alágbára ni Ọlọ́run ọba náà ẹ̀rí gbogbo àwọn àmì pátá ìní ó máa fi yé wa nípa títóbi Ọlọ́run wa fi kulli shay'in lahu ayatun tadullu ala annahu al-wahid a máa rí níbi gbogbo nǹkan tọ́lọ́run dá pátá a máa rí àmì ń bẹ tí ó máa jú wa ń wí pé Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ni ọba tí ò sí ẹlòmíì lẹ́yìn rẹ̀ ni nínú àwọn ẹ̀rí tó fi ń sọ fún wa nípa títóbi Ọlọ́run ọba àlekíọlá ó jí ó yé wa ń pa pé káwòye sí oòrùn àti òṣùpá Ọlọ́run ní wa min ayatihi al-laylu wan-naharu wash-shamsu wal-qamaru la tasjudu lish-shamsi wala lil-qamari wasjudu lillahi alladhi khalaqahunna in kuntum iyyahu ta'budun Ọlọ́run bá nínú àwọn àmì òun Ọlọ́run tá a fi máa títóbi òun Ọlọ́run táàfi máa gbára òun Ọlọ́run tí ò láàlà òun náà ni bó ń ṣe dá òru tó ń dá ọ̀sán tó tún dá òṣùpá tó ń dá òrùn Ọlọ́run lẹ́yìn ẹrú mi ẹ má ṣe foríbalẹ̀ fóṣùpá ẹ dẹ̀ má foríbalẹ̀ fún òrùn tá a ní kẹ́ foríbalẹ̀ fún Ọlọ́run wọn Ọlọ́run nìkan òun ni kí ẹ máa fi oríbalẹ̀ fún tó bá jẹ́ pé lódodo lẹ̀ ń jọ́sìn fún òun Ọlọ́run ní tòótọ́ bákan náà nínú àyà mi Ọlọ́run ọba àlekíọlá tún jẹ́ wá pé nínú àwọn táàfin máa títóbi òun Ọlọ́run pé wa min ayatihi annaka tara al-arda khashi'ah fa idha anzalna 'alayha al-ma'a ihtazzat wa rabat inna alladhi ahyaha la muhyi al-mawta innahu 'ala kulli shay'in qadir Ọlọ́run ọba àlekíọlá nínú àwọn àmì òun Ọlọ́run òun náà nílẹ̀ táwa náà ti máa rí ilẹ̀ Ọlọ́run ní ẹ̀rí tí ó kú rẹ̀tẹ̀ nígbà tí tójú ò tí ì sọ̀kalẹ̀ lórí yóò kú rẹ̀tẹ̀ yóò jẹ́lé eruku tó yẹ pé kò lè mú kẹ̀kẹ́ jáde
ṣùgbọ́n fa idha anzalna 'alayha al-ma' nígbà tí Ọlọ́run Ọba àlekíọ́lá tó wá sọ òjò kalẹ̀ lé orí ilẹ̀ yìí kí ni ó ṣe ni pé ihtazzat wa rabat, ilẹ̀ tó ti jẹ́lẹ̀ tó yẹ kó kò ní nǹkan kan tẹ́lẹ̀ tó yẹ pé kìkì eruku ni yóò wá di pé yóò dàpọ̀ mọ́ omi tí Ọlọ́run sọ kalẹ̀ láti sánmà yìí yóò fi wá máa mú irúgbìn jáde fún wa. Ọlọ́run Ọba àlekíọ́lá ní pé innal ladhi ahyaha la muhyil mawta, dájúdájú òun Ọlọ́run tó yẹ kó ló ń jí ilẹ̀ lẹ́yìn ìgbà tó ti jẹ́ òkú. Ọlọ́run lóhun Ọlọ́run náà ló ní kápá láti sọ gbogbo òkú dálààyè. Ọlọ́run ọba àlekíọ́lá ó ti jí ó yé wa nínú àyà míì. Ọlọ́run ní pé wa min ayatihi annaka taral arda khashi'ah fa idha anzalna 'alayha al-ma'a ihtazzat wa rabat innal ladhi ahyaha la muhyil mawta innahu 'ala kulli shay'in qadir. Ọlọ́run nínú àwọn àmì ohun Ọlọ́run tí a fi máa mọ̀ títóbi òun náà ni pé annaka taral arda khashi'ah, ìwọ náà wọ́n máa rí ilẹ̀ lélẹ̀ tó jẹ́ pé ó kú rẹ̀tẹ̀ tó jẹ́lé okó tó jẹ́ kìkì eruku. fa idha anzalna 'alayha al-ma' nígbà tí Ọlọ́run bá wá rọ òjò lórí ilẹ̀ náà ihtazzat wa rabat, ilẹ̀ tó jẹ́ pé ti jẹ́ òkó lánàá tí ó jẹ́ nǹkan kan tó jẹ́ pé àlè ráǹfààní kankan lára rẹ̀, Ọlọ́run wá ṣe ilẹ̀ lẹ́yìn pé yóò rò pọ̀ mọ́ omi tó sọ̀kalẹ̀ láti sánmà yóò wá fi máa mú irúgbìn jáde fún wa láti inú ilẹ̀. Ọlọ́run ní innal ladhi ahyaha la muhyil mawta, dájúdájú Ọlọ́run ẹni tó ṣe pé òun ló sọ ilẹ̀ di ààyè lẹ́yìn ìgbà tó ti jókòó, òun náà ni ọba tí ó padà sọ gbogbo òkú dálààyè pátá. Innahu 'ala kulli shay'in qadir, Ọlọ́run ọba yìí òun lọ́ba tó ní kápá lórí gbogbo nǹkan pátá. Bákan náà Ọlọ́run Ọba àlekíọ́lá tó fẹ́ ká túmọ̀ látara àwọn nǹkan tí òun dá pátá gẹ́gẹ́ bí ẹranko. Ọlọ́run jẹ́ wa pé àwọn ẹranko yìí náà bó ń ṣe dá wọn àmì náà wọ́n tún jẹ́ fún wa. Ọlọ́run délé tó jẹ́lé tó rọrùn fáwọn ọmọ ènìyàn láti lò, Ọlọ́run sì délé tó jẹ́ àwọn olóró nínú àwọn ẹranko náà. Ẹ rí gẹ́gẹ́ bí ràkúnmí bá a ṣe ṣàlàyé síwájú, ó jẹ́ ìkànnà àwọn ẹranko tí wọ́n pe Ọlọ́run Ọba àlekíọ́lá rọ̀ fún àwọn ọmọ Ànábì Adam. Ọlọ́run dẹ̀ dáná àwọn ẹranko yìí tó yẹ pé wọ́n lè koko fún wa láti lò gẹ́gẹ́ bí ejò yìí. Ọlọ́run fẹ́ ká lè bá àmọ́ bí àwọn Ọlọ́run bá ṣe ní kápá tó lórí gbogbo nǹkan ilẹ̀ Ọlọ́run fi ṣe lè bẹ́ẹ̀. Bákan náà Ọlọ́run Ọba àlekíọ́lá ó jí ó yé wa pé nínú táàfù máa mú òun náà ní ọ̀sán àti òru. Nínú Suratul Fussilat Ọlọ́run Ọba àlekíọ́lá ní pé wa min ayatihi al-laylu wan-naharu wash-shamsu wal-qamar. Ọlọ́run nínú àwọn àmì ohun Ọlọ́run òun náà ni ó ní ọ̀sán àti òru àti òrùn àti òṣùpá. Ọlọ́run Ọba àlekíọ́lá ní ká má ṣe forí balẹ̀ fún òrùn ká sì má ṣe fi orí balẹ̀ fún òṣùpá. Nínú ọ̀rọ̀ míì Ọlọ́run Ọba àlekíọ́lá tún jẹ́ wa nínú Suratul Qasas. Ọlọ́run ní ìrẹ́ Ànábì máa bi wọ́n léèrè qul ara'aytum in ja'ala Allahu 'alaykumul layla sarmadan ila yawmil qiyamah man ilahun ghayru Allahi ya'tikum bi diya' afala tasma'un. Ọlọ́run ní Ànábì bi wọ́n léèrè tí àwọn Ọlọ́run tá a bá ṣe gbogbo àsìkò tí wọ́n máa lò lórí ilẹ̀ ayé tá a ṣe ní òru fún wa, tá a lọ́lọ́run mìíràn tó yẹ kó tún lè mú ọ̀sán fún wa tó lè mọ́sàn wá fún wa. Ọlọ́run ní kò sí ẹlòmíì. Ọlọ́run ní afala tasma'un, àbí wọn wá gbọ́rọ̀ Ọlọ́run yé ni. Ọlọ́run tún ní Ànábì tí máa bi wọ́n léèrè pé qul ara'aytum in ja'ala Allahu 'alaykumun nahara sarmadan ila yawmil qiyamah. Ọlọ́run ní Ànábì máa bi wọ́n tí àwọn Ọlọ́run bá ṣe àsìkò tí wọ́n máa lò láyé tá a ṣe ní ọ̀sán tó fi wá ń bẹ lọ bẹ́ẹ̀ gbére tó fi máa dúró gbọdọ̀ al-qiyamah. Ọlọ́run ní ta lẹ́nì náà tó tún lè mú òru wá fún wa tí wọ́n máa sinmi ń bẹ̀. Afala tubsirun. Ọlọ́run ní àwa wuye sí ọ̀rọ̀ Ọlọ́run òun Ọlọ́run Ọba àlekíọ́lá ni, tó túmọ̀ sí pé Ọlọ́run Ọba àlekíọ́lá ó ṣe ọ̀sán fún wa ó ṣe òru fún wa kó lè bá máa jẹ́ wúlò àwọn ọmọnìyàn. Ọlọ́run ṣe ọ̀sán fún wa láti fi máa wájẹ̀ mú wa. Ọlọ́run dẹ̀ ṣe òru fún wa láti lè bá fi máa jẹ́ sinmi lẹ́yìn ìgbà tá a bá ti dààmú. Ta ló ṣe léèbí òsì Ọlọ́run Ọba àlekíọ́lá? Fatabarakallahu ahsanul khaliqin. Ọlọ́run Ọba àlekíọ́lá ṣe tí ó wúlò fáwọn ọmọnìyàn, ṣùgbọ́n tọ́lọ́run ti torí ẹ̀ dáwọ́ ọmọnìyàn tó ti torí ẹ̀rọ gba àwọn nǹkan yìí fún wa. Òyìn náà lọ́lọ́run ti torí ẹ̀ dá wa ni pé ká lè bá máa jọ́sìn fún wọn Ọlọ́run. Ọlọ́run Ọba àlekíọ́lá ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ma uridu minhum min rizq wa ma uridu an yut'imun
inna Allaha huwa ar-razzaqu dhul quwwatil matin. Ọlọ́run wọn ọlọ́run ọba òun ò dá ènìyàn àti àlùjànnú lásán bí kò ṣe ká lè máa jọ́sìn fún òun ọlọ́run. Ọlọ́run ò fẹ́ pèsè kankan lọ́dọ̀ wa torí pé òun gan lọ́wọ́ olùpèsè tí ń pèsè fún gbogbo ayé pátá. Ọlọ́run ṣe gba àwọn ẹ̀dá fún wa ó sì rọ̀ wọ́n ká lè bá a fi máa dúpẹ́ fún ọlọ́run ọba àlekèọ́lá ni. Ìdúpẹ́ tọ́lọ́run fẹ́ lọ́dọ̀ wa náà ní ká máa jọ́sìn fún ọlọ́run gbogbo oríkèéríkèé ara wa pátá ká fi máa jọ́sìn fún ọlọ́run. Ẹ rí pé alágbára ni ọlọ́run tí ọlọ́run bá mú ojú ọmọ ènìyàn tó bá fi nǹkan kan ṣe ẹ wo bí a ṣe mọ àìnira àìní ìrìnà tó lásìkò yẹn bá ṣe mọ̀ ó ṣe tó. Alágbára ni ọlọ́run lórí gbogbo nǹkan pátá wọ́n ti gbogbo tó ṣe fún wa yìí ọlọ́run ò ti torí ẹ̀ ṣe lásán kò dá wa lásán nǹkan kan tó fẹ́ lọ́dọ̀ wa òun náà ní ká máa jọ́sìn fún kí ọlọ́run tó ṣe wá ní ẹrú tí á gbọ́rọ̀ sí ohùn ọlọ́run lẹ́nu kí ọlọ́run má ṣe wá ní ẹrú tí yóò dé ọ̀run mòótọ́. innahu ala dhalika qadir subhana rabbika rabbil izzati amma. Látara àwọn nǹkan tí òun dá pátá gẹ́gẹ́ bí ẹranko ọlọ́run jẹ́ wá pé àwọn ẹranko yìí náà bó ń ṣe dá wọn àmì náà wọ́n tún jẹ́ fún wa. Ọlọ́run délé tó jẹ́lé tó rọrùn fáwọn ọmọ ènìyàn láti lò ọlọ́run sì délé tó jẹ́ àwọn olóró nínú àwọn ẹranko náà. Ẹ rí gẹ́gẹ́ bí ràkúnmí bá a ṣe ṣàlàyé síwájú ó jẹ́ ìkànnà àwọn ẹranko tí wọ́n pe ọlọ́run ọba àlekèọ́lá rọ̀ fún àwọn ọmọ ànábì Adam. Ọlọ́run dẹ̀ dáná àwọn ẹranko yìí tó yẹ pé wọ́n lè koko fún wa láti lò gẹ́gẹ́ bí ejò yìí ọlọ́run fẹ́ ká lè bá a mọ bí àwọn ọlọ́run bá ṣe ní kápá tó lórí gbogbo nǹkan ilẹ̀ ọlọ́run fi ṣe lé bẹ́ẹ̀. Bákan náà ọlọ́run ọba àlekèọ́lá ó jẹ́ ó yé wa pé nínú táàfù máa mú òun náà ní ọ̀sán àti òru. Nínú Suratu Fussilat ọlọ́run ọba àlekèọ́lá rí pé wa min ayatihi al-laylu wan-nahar wash-shamsu wal-qamar.